ṣẹlẹ̀ happen ṣó ti gbọ́ òyà wa gbọ́. Wọ́n lọ ti gé Àṣàkẹ́ wọn létí lọ báyìí o. Wọ́n ní gbogbo promise yẹn lára àwọn promise táwọn promise ẹ̀yin Nàìjíríà àwọn ti ṣetán láti fulfill ẹ̀ báyìí. Wọ́n ní kí gbogbo wa ká lọ máa gbáradì àti gómìnà àtàràlú. Wọ́n ti hijack Nàìjíríà, terrorist ti hijack Nàìjíríà. Wọ́n láwọn ti ṣetán láti fulfill promise wọn. Wọ́n ní nǹkan tó bá fẹ́ dá sílẹ̀ ni kó dá sílẹ̀ kò ká wọn mọ́. Time for state police is now. I can't wait any longer. President Bola Ahmed Tinubu ló sọ bẹ́ẹ̀. P-Bad. Bola Ahmed Tinubu has declared that the time has come for the establishment of state police as part of efforts to strengthen the fight against insecurity across the country. Yeah. Tinubu said decisive action was needed to tackle banditry, terrorism, and other forms of criminality. What I promise you will not be postponed. We will establish a state police to combat insecurity. Start looking around you, the president told the governor. Ṣé mọ̀ wípé ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ni bàbá Tinubu tí wọ́n invite àwọn gbogbo governor, the 36 governor that make one Nigeria, láti wá bá wọn ṣínú kọ́ ṣe meeting ìdákọ́kọ́ l'Abuja. Ibẹ̀ ni bàbá ti sọ̀rọ̀ yẹn wípé àsìkò ti tó fún state police o. Ó dàbẹ̀ ni pé bàbá ti realize pé terrorist ti hijack Nàìjíríà. Wọ́n ní àsìkò ti tó fún state police nsìn so that wọ́n nípa gbogbo aráàlú tán. Ìyẹn náà dẹ̀ tún lẹ́tìkẹ́ díẹ̀ o. Ṣebí mo rò pé bàbá lọ sí US, wọ́n rán Mọ̀mọ́rẹ̀mí Tinubu kan lọ sílì díìlì yẹn wá. Wọ́n dẹ̀ tún ké gbàjarè àwọn Israeli náà tún promise wọ́n ti support wọ́n pledge support náà. Ìwọ àtẹ̀bí dẹ̀ rí fídíò tí bàbá lọ ṣe partnership pẹ̀lú wọn níbo Turkey. Ẹ máa ń tètè gbàgbé nǹkan. Ẹ jọ̀ọ́ ṣé lẹ́yìn ìgbà yẹn ni bàbá ṣe wá realize wípé òkè láti fi join àwọn yẹn ní state police èyíkéyìí ẹ ṣáà ṣe. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé wọ́n ti hijack Nàìjíríà báyìí? Lóru mọ́jú èní òun ni wọ́n ti kó àwọn ọmọ Celestia 6 wọ́n ti kó wọn lọ nínú ìṣọ́ òru o ní Ọ̀wọ̀ ní Uso. Ṣé Uso ni ní Ọ̀wọ̀? Ẹ má bínú tí mi bá pè dáadáa. Wọ́n ní midnight terror in Ondo as no gunmen abduct 6 worshippers during church service. No gunmen have abducted 6 worshippers at the Celestial Church of Christ in Uso, our local government area of Ondo State, in a fresh wave of insecurity rocking state. The attack occurred in the early hours of Wednesday, while members were holding a church service. According to the spokesperson of the Ondo State Police Command DSP, Abayomi Jimo, the incident happened at about 12:50 a.m. on February 25. Jimo, who confirmed the development in a statement, said the accident whisked the victims away to unknown destination. Upon receiving the report, operatives of the command, in collaboration with the Nigerian Army and local vigilante groups, immediately mobilized to the scene and commenced coordinated rescue operation. He said the police added that the sustained joint efforts have led to the successful rescue of one of the abducted worshippers, while operations are ongoing to secure the release of the remaining victim. Hey, wọ́n ti hijack Nigeria for real. Ó ti dójú ẹnìyẹn. Jọ̀ọ́ tẹ̀lé mi wá wo fídíò. Ó ti dógún. Àwọn ọmọ Ọ̀wọ̀ ti ṣe kíni? Wọ́n ti block Ọ̀wọ̀ Àkúrẹ́ road. No more going out, no more coming in. Àwọn Ìgbò ti fárígá o. Wọ́n láwọn ò fẹ́ Fúlàní mọ́. Gbogbo ẹ ti dojúrú. Wá wò. Let me tell you people something, whether you want to accept it or not. Nigeria is at war. Nigerians just don't know it yet. You know, say the problem with this country, we too they watch film. So now believe say war na like football match. You go stand one side, the people where they fight go stand one side, referee go they middle, they go blow whistle, beep. Oh yeah, start buying yourself, start choking yourself. The war has started since. The only problem be say most una dey Lagos, una dey Abuja, una dey city centers, capital. So the war never reach you. But go ask people for village. Nigeria is at war. Nigeria has been at war since 2016, 2017, officially.
Nigeria just they wait, make person blow whistle somewhere to know that they are at war. Tèmi John lé Kini ibà ṣó ti rí pé situation yẹn ti critical. Okay, ibẹ̀ yẹn ní kọ́kọ́ Ondo ní kọ́kọ́ ló ti ṣẹlẹ̀. Èyí tó tún critical tó tún lágbára ó tún ṣẹlẹ̀ ní Èkìtì lọ́wọ́lọ́wọ́. Ẹ wá gbọ́ nǹkan tí wọ́n kọ láti Èkìtì. Wọ́n ní another mass killing is waiting to happen. It could be tonight. Children, women, the aged and physical challenged people are the mercy of heavily armed terrorists. We do not want to relieve material after we have been killed in large numbers. We do not want condolence statements from politicians after we have been buried. This is the time to act. A minute of delay is dangerous. Wọ́n ní ẹ̀yin politicians, ẹ̀yin governor, àwọn èèyàn àwọn aráàlú ló ti tó gẹ́ báyìí ọmọ Levi. Wọ́n ní àwọn ò fẹ́ gbọ́ press release yín after tán bá ti wá pa wọ́n tán àbọ̀ jí wọn gbé. Wọ́n ní kẹ́ keep ohun ẹ̀yin sí ọ̀dọ̀ yín àtowó àti material relief tẹ́ máa ń kó wá after tán bá ti pa wọ́n tán. Wọ́n ní kẹ́ máa kó lọ o. Wọ́n ní àsìkò yìí tá bá jẹ́ pé lótìtọ́ àti lódodo lẹ wà fáwọn. Àsìkò yìí ni kẹ́ bọ́ síta kẹ́ do the needful kẹ́ protect wọn. Ṣé o mọ̀ pé wàhálà ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lẹ́kìtì? Tí Tòǹdó lórí tán kó àwọn 6 lọ níṣẹ̀lẹ̀. Èkìtì lọ́wọ́lọ́wọ́ gbẹ̀gẹ̀dẹ̀ ti gbiná. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Wọ́n ní wọ́n jí ìyá kan gbé, ìyá àgbàlagbà. Wọ́n wá gbé ìyá lọ. Ẹ mọ̀ pé wọ́n pe family wípé kán mú owó wá. Lára kan ṣá kó tó di wípé wọ́n release ìyá. Ìyá ti kú o. Kí ló dé fa ikú ìyá? Wọ́n náà bá ìyá sùn tí ẹ̀mí fi bọ́ lẹ́nu ìyá oníyá ni o. Ìyá lẹ́kìtì ọlọ́dẹ. Wọ́n jí ìyá gbé, ìyá àgbàlagbà lẹ́kìtì. Wọ́n jí gbé wọnú igbó lọ o. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kó bá sùn fún ìyá. Wọ́n bá sùn títí tẹ́mi fi bọ́ lẹ́nu ìyá. Ìyá kú sábẹ́ Fúlàní terrorist. Bẹ́ẹ̀ ni wípé ìyẹn ò tí wọ́ọ̀sì tó. Wọ́n wá tún pe family ìyá wípé ìyá ti kú o. Ẹ wá gbé òkú ìyá yín. Ṣùgbọ́n àwọn ò ní release òkú fún yín lọ́fẹ̀ẹ́. Ẹ máa tún ní láti mú another 1.something million pẹ̀lú àwọn oògùn olóró burúkú àwọn drug. Wọ́n ní láti mú oúnjẹ, drinks, gbogbo ẹ̀ wọ́n ṣàká gbogbo ẹ̀. Wọ́n ní gbogbo kíní yẹn náà máa fi wá gba òkú ìyá wọn. That is the situation tí a bára wa nísìn. Àwọn aráàlú báyìí ti wá ní ẹ̀yin governor gbogbo yín ó ti dójú ẹ̀ báyìí o. Ó dàbí ni wípé aráàlú ní láti jí dìde kẹ́ fèsì àwọn politicians yín o. Ṣé mọ̀ wípé federal ẹ̀ lè dé Aso Villa. Governor wà nítòsí yín. Senator wà nítòsí yín. Ọ̀pọ̀lọpọ̀ yín GRA kan náà lẹ́yìn àti minister yín jọ ń gbé. Ibì kan náà lẹ́yìn àti senator ń gbé. Àìmọye yín ẹ máa ń rí governor yín every now and then. Àsìkò ti tó tẹ́ máa fi wèrè pọ́ọ̀tì wèrè. Àní tí ẹ̀ bá ti fa gbùrùgbùrù òní fa gbó. Ẹ ti wèrè bọ́lẹ̀ fáwọn politicians yìí. Bó tilẹ̀ jẹ́ wípé information tó tẹ̀ mí létí báyìí ní Èkìtì ni wípé wọ́n ló ti dojúrú. Wọ́n pè mí láti Èkìtì, wọ́n jẹ́ kó yé mi wípé gbogbo ọba ìgbèríko pátápátá àfi àwọn ọba tó bá ń gbé ní bóyá bí Adó wo láti ẹ̀ sọ. Gbogbo àwọn area Èkìtì pátápátá wọ́n ní gbogbo àwọn ọba majority wọn Adó ni gbogbo wọn lọ gbalé sí tí wọ́n lọ sùn. Wọ́n láwọn ọba ò tẹ́ni tó ń dúró nínú palace wọn mọ́ lẹ́kìtì sí yìí o. Tó bá fẹ́ meet ọba àlú ẹ̀ sí Adó state capital. Wọ́n níbẹ̀ ni kó lọ kó ti lọ bá wọn gbogbo wọn náà ti sá kúrò lé mo wá ní kí ló le tó yẹn.
ṣé wọn lè gba security ní pé kíní kan kọ́ lọ bá governor kó fún wọn security? wọ́n ní governor wọ́n fún wọn security ṣùgbọ́n kíní ọ̀pá tatapupu òun náà gbélé wọn lọ́wọ́. A dẹ̀ mọ̀ wípé sophisticated weapon òun ló wà lọ́wọ́ àwọn terrorists. wọ́n láwọn kábíyèsí wọ́n wá rí wípé òkè ọ̀pá tí wí àwọn governor tó kó fọwọ́ security tó ní kó máa ṣọ́ wọn kò tó nǹkan tó lè fi protect ẹ̀mí wọn. ìdílé lè tí àwọn kábíyèsí ò dúró ní palace mọ́, wọ́n wá sàsálà fẹ́mi wọn. ọba mi gò dúró ládó, Ìbàdàn, Lagos, gbogbo ẹ̀ ọ̀nà sákìrìsìn níbi tí ọ̀rọ̀ yẹn dojúrú dé. níbi tí ọ̀rọ̀ lè dé ní Èkìtì, gbogbo ọba ti fi palace ilẹ̀. nígbà tó bá sá fi palace ilẹ̀, ẹ̀yin aráàlú pẹ̀kẹ̀lẹ̀. mo wá ní òkè ìgbà tó wá rí bẹ́yẹn ṣe bẹ́yẹn ọba máa ń ní owó dání. èló ni wọ́n ń ta àwọn kinní ìwọ̀nyí bí AK-47 tí ẹ lè lọ rà fúnra lára yín kẹ́ fi protect ara yín. wọ́n ní gómìnà ò fún àwọn ọba ní ààyè, wọn fún wọn ní oore ọ̀fẹ́ láti ipe kí wọ́n dá lọ ra irú àwọn kinní tó wà sophisticated bẹ́yẹn láti fi protect ara wọn. ìjọba ò dẹ̀ fún wọn ní tó lè kojú àwọn terrorists. bẹ́ẹ̀ náà ni wọ́n fún wọn ní oore ọ̀fẹ́ láti lọ ra ilé tó á fi lè kojú terrorists. ẹ jọ̀ọ́, what is going on? What is going on? Hey, ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ ẹ̀yin èèyàn mi. Ó ti di woro sí woro lẹ́lẹ́kejì o. Between Northerner and America. Wọ́n ti fà á jámọ́ra wọn lọ́wọ́. Ó ti di woro sí woro sẹ́ẹ̀. Tẹ̀lé mi máa bọ̀. There is no doubt about it. Benue State is gone. Kwara State is gone. Ondo is gone. Enugu is gone. To Fulani jihadists. There is nothing anybody can do about it. The only solution is very tiny to recover your land back. And it will be so very difficult. Now, I've told many Nigerians countless times, especially Benue people and Middle Belt people, that many of your leaders that governs you, they are not indigenous from that state. They were trained in different positions to govern you in future. That is why they will continue to jeopardize with your life. That is why they will continue to support the people that they are working for than your life. I don't tell Benue people, say, this man here is not indigenous Benue State. That is why this man will tell you there is no massacre, there is no genocide on you people. And some stupid TV still they support this man, this failure. Wait till my phone screen so. Now this failure come outside publicly and appeal to federal government. He said the two group, the elders that has been unaliving my own people, that federal government should reintegrate them to the society. That federal government should forgive them. In other words, that the federal government to start forgiving them, training them, and releasing them back to society. Majority of these people, after forgiving them, now inside the military they go put them so that they go get upper hand to take over your land. There's no doubt about it that this guy here, this governor, this failure here, is working for Metiala and jihadist organization. And his stupid excuse, because my own baby, 1 year old baby, cannot reason the way he's reasoning. He said the reason is because most of all these T group, they did not really mean what they are doing, and some of them were being captured, forced them to do that. Even if there is one pregnant woman that was captured and they start cooking for them and all of that. See the reason where this failure they give Benue people. Now they are IDP camp, suffering, hungry. They even protest every day in Benue State. This man no find solution to that one. Now T group, when they go reintegrate to the society, now being problem. When they want to rebuild Yaliwata, this same man talk say na 300 million. I been how much in talk for them to do. May they give the money to government. After the whole thing, the guy we want to do him spend just 60 million. See how greedy and selfish and heartless this man can be. Anyway, I don't blame them. Do you know you as a Benue person, your freedom did not lie in the hands of government. Your safety did not lie in the hands of government. Your safety lies in your hand. For you to be safe, for you to be alive in Benue State, if you wait for your government, as you dey wait, they will come buy you. Your safety and your freedom of that state and the liberation of that state lies in your hands. The youth especially. Most of them like alcohol.
more than una life. Una like meat more than una life. Una like cultists more than una life. Instead, the energy wey una dey channel on knacking of ashawo and eating of meat. Many of you TV people, una go make plans sotey how to ras 2 cattle, ras 2 cow, Fulani cow. But una no fit make strategy on how to chase all the T group, all the criminals, all your bad leader in that state. Benue State is one of the most underdeveloped states in Nigeria. Bad road, bad water, bad everything, bad government. But this man no fit fix all those ones. Na T group be im problem. Benue State, your state is gone already. No doubt about it. If you are not ready to take that state, nothing una fit do about am. Anyway, share your thoughts on the comment section responsibly, and for those that love to cry responsibly on the comment section. Thank you. ọmọ yìí pé àwọn US government lẹ́nu ọjọ́ mẹ́ta ìrìl mọ́ ó lóun ti fi gbogbo report ó ti fi ránṣẹ́ sí America tí wọ́n title ẹ̀ ní ending the persecution of Christians in Nigeria. US government dẹ̀ sọ wípé kí àwọn northern cleric or scholar or whatever tó bá jẹ́ àti leader wọn bẹ̀ kí wọ́n ṣe kíni kí wọ́n yọ Sharia law kúrò nínú constitution Nigeria. Àwọn northern cleric, northern scholar, gbogbo wọn Islamic scholar wọ́n ti dìde o. Wọ́n dẹ̀ ti ní kí President Trump kó tó bá fẹ́ dà ní kó dà. Àrà tó bá wù tó fẹ́ dà ní kó wá dá. Ipe Sharia law has come to stay forever nínú constitution Nigeria. Gumi as usual ó ti bọ́ síta ó ti sọ̀rọ̀ ó ní popular Islamic cleric Ahmad Gumi has defended the application of Sharia law in Nigeria, saying it remains the prerogative of Muslims, just as the United States protects Christian interests. Gumi was reacting to a report that some United States congressmen submitted to President Donald Trump, in which they demanded the abolition of Sharia and blasphemous laws in Nigeria. You see? Gumini, Sharia law is the Muslims' prerogative just as the US found it only necessary to protect the Christian, he said. Kò wá ṣe Gumini kan o, gbogbo wọn ní north ni o, gbogbo àwọn Islamic scholar yẹn gbogbo wọn ni wọ́n defend it. Umar Salisu eléyìí, the Sharia legal system in Nigeria has come to stay forever. Even though the leaders who implemented the Sharia are not serious, they don't abide by it, but still, it's a movement forward to the success. And we hope one day someone will implement it 100%. And even our Christian brothers will appreciate and enjoy the gesture. What he appreciate go? Governor Benue he appreciate now. Ó fẹ́ appreciate pani. Another one to Sani Yerima. Only it is the ambition of all Muslims in Nigeria to turn Nigeria into Sharia state. Nǹkan gan tí wọ́n fẹ́ ṣe gangan òun ló gbọ́ lẹ́nu Sani Yerima. Wọ́n fẹ́ make sure wípé the whole Nigeria has become only láti automatically become a Sharia state like Afghanistan. Tó bá jẹ́ Mùsùlùmí tí ọ̀rọ̀ tá ń sọ ò bá yé ẹ lọ bá àwọn èèyàn kan ní kán bá ẹ kán sọ fún ẹ kán ṣe àlàyé àbí kán share video nǹkan tó ń ṣẹlẹ̀ ní Afghanistan, Iran, gbogbo àwọn Sharia state yẹn Sharia country yẹn ní kán share video nǹkan tó ń ṣẹlẹ̀ kan tí ojú àwọn aráàlú ń rí ń bẹ̀ kí o lè mọ nǹkan tó ń bọ̀ wá fún ẹ. Tó bá sọ fún ẹ pé Sharia law fún ẹ̀yin Mùsùlùmí nìkan kò sí wàhálà ṣùgbọ́n Mùsùlùmí èwo gangan ṣé mẹ̀kúnnù Mùsùlùmí tí yà ń jẹ àbí Mùsùlùmí olówó torí Màlàmí lẹ́nu ọjọ́ mẹ́ta gbogbo wa la rí nǹkan tó ná gbà lọ́wọ́ ẹ̀ tí wọ́n bá nulẹ̀ àti everything ṣé kò yẹ kí Sharia kó ti yọ ojú ẹ̀ kan kó ti mú gbogbo ara ẹ̀ kan pín yẹlẹyẹlẹ ǹjẹ́ rí kí Sharia dún pim ìgbà tí wọ́n máa release ẹ̀ lákọ̀ọ́kọ́ ṣẹ̀bẹ̀ rí gbogbo wọn tó fi jó àtìlù tán lọ pàdé ẹ̀ is that the Sharia law? Ó ti lẹ́tìkẹ́. Wọ́n ní Islamic leaders across Nigeria have pushed back against a recommendation by a United States congressional panel urging the federal government to repeal Sharia and blasphemy laws, warning that the issue touches directly on national sovereignty, constitutional balance, and Nigeria's delicate interfaith relation.
tó jẹ́ sí wípé bá ṣe sọ̀rọ̀ yín sìn between northern Islamic scholar or leaders and elders versus US government. Torí ó ti wáyé wá sí pé ọ̀rọ̀ yìí wọ́n ti yọ bàbá Tinubu sẹ́gbẹ̀ẹ́ ńbẹ̀. Agbára bàbá Tinubu ò ká Kini ìforí. Nígbà tá la ní president tí president ò lè ó mi ti pẹ̀lú àwọn house láti pé òkè ẹjẹ́ àjókòó báwo la ṣe fẹ́ kọ ní constitution kí ni ká yọ ẹjẹ́ ayọ Kini kúrò ká fi míì sí ká ṣe gbà kan ká ṣàwó kan. Ìyẹn ló fi máa mọ̀ wípé gbogbo president tó ń jẹ́ Nàìjíríà wọn ò ní agbára kankan. Bàbá Tinubu ò lè ṣe ìgbà tó bá sọjọ́ wà bẹ́ àwọn gbọ̀ǹkọ́nàkọ́ wọ́n ti ṣe gbogbo ẹ̀tọ́ kọ́ tó lọ gbé bá wọn bẹ̀ bàbá òde lè sọ pé no torí wọ́n yanjú wọn síbẹ̀. Ní ìgbà tẹ́yìn bàbá àwọn yìí dẹ̀ wá rí gbogbo Kini tó ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ ṣe fọ́ọ̀sì wá sí under one Nigeria yẹn pé sẹ́ we must die in that one Nigeria. Nǹkan míì ti ṣẹlẹ̀ o tó bá wá sọ wípé irọ́ ni gbogbo àwọn àlàyé ti máa ṣe fún ẹ nínú fídíò nípa Benue governor ṣé o ti rí pé gbẹgẹdẹ ti gbiná ṣé o ti rí pé àwọn governors wa wọ́n ń fi ẹ̀mí àwọn aráàlú tí terrorists bá ti pa wọ́n fi ń enrich ara wọn ni. That is another extra way of making money for them. Ṣé o ti rí 60 million òun ni brother wa tó wá l'Amẹ́ríkà ní Benue tó wá fún wọn support tó ní NGO ló fi kọ́ gbogbo ilé tí wọ́n bàjẹ́ everything ló fi ṣe. Governor Benue referend yìí ó bá ní pé kán gbá àwọn èèyàn dìde kán lọ bá pé kó stop ẹ̀ ó nítorí kò ní rẹ̀tì láti ṣe pé iṣẹ́ ìjọba ni àwọn dẹ̀ ń work towards it. Ìgbà tá máa wà lọ tá máa wà bọ̀ bóyá 300 billion àbí 300 million náà ní gọ́vnà fi ránṣẹ́ sí federal wípé kí wọ́n fi ránṣẹ́ sí wọn tó máa fi tú gbogbo ilé yẹn kọ́ gbogbo nǹkan tó bàjẹ́ yẹn tá a fi tú ṣe. Ìwọ àtẹ̀mí dẹ̀ mọ̀ pé tó wó yẹn bá dọ́wọ́ gọ́vnà kò ní ṣe nǹkan kan bíi ti Mákindé. Ti Mákindé 50 billion la gbọ́ pé wọ́n gbé fún ó padà wá jẹ́wọ́ wípé 30 billion àti 30 billion àti 50 billion ṣé kò di tiẹ̀ ó ti di tiẹ̀ náà. So you see gbogbo bí wọ́n ṣe wá attack yín káàkiri gbogbo villages at everything ṣé ká sọ wípé àwọn gọ́vnà mọ̀ sí ni torí pé wọ́n fi ń gbowó ní federal ni tó bá yá yín ẹ̀yin aráàlú ẹ̀ do the needful. Ẹ̀ ń wá èèyàn tó máa sọ fún yín nǹkan tẹ́ máa ṣe ẹ mọ nǹkan tẹ́ máa ṣe tó bá wù yín nínú kẹ́ ẹ káwọ́rọ̀ báyìí kẹ́ ẹ máa ṣe protest yẹn kẹ́ ẹ máa stop gbogbo ọ̀nà wípé okay o nobody is going now nobody is coming tẹ́ bá máa ṣe ó pẹ́ jù hàn rírú ẹ̀rí 3 days oníkálùkù àtúkò wọlé. Ṣùgbọ́n tó bá fojú inú wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n ti take over gbogbo villages tó wà nílẹ̀ Yorùbá gbogbo àwọn small town yẹn gbogbo ẹ̀ ni wọ́n ti hijack already. Àwọn big city àwọn state capital ni wọ́n ti wọ̀ òun lẹ́sìn ṣe believe pé kò tí ì sí wàhálà. Abẹ́yìn ò gba analysis tí brother wa yẹn ṣe ní àwọn fídíò tí mo fi hàn yín sìn. Ogun ti wà Nàìjíríà láti 2016 láti 2019 àbí 2018 ni mo ti ń bá yín pariwo wípé wàhálà ti ṣẹlẹ̀. Lára àwọn nǹkan wọ̀nyí wà lára nǹkan tí mo ṣe lanu pàkà nígbà yẹn pé ẹjẹ́ àdúrà dúró lóòótọ́ ó dẹ̀ pé tá bá dá dúró à lè fèsì àwọn ará bí wọn nípa wá tán. Ṣùgbọ́n gbà tó jẹ́ pé àwọn leaders wa dẹ̀ ti sọ wípé nǹkan yẹn o àwọn ò fẹ́ kí wọ́n máa pa ẹ̀yin aráàlú ni àjẹ́ wípé àwọn ìjọba wọ́n ti sign paper kan pẹ̀lú àwọn tó ń kó terrorist wọlé pẹ̀lú àwọn Islamic scholar ní north wípé kí wọ́n máa paráàlú for their own benefit. Why tí government ṣe máa di aráàlú lọ́wọ́ mú even at this stage? Bàbá Tinubu ṣẹ̀ṣẹ̀ wá ń dream ẹ̀ sí pé ó ti wá tó gẹ́ báyìí state police àwọn máa ṣe wọ́n tiẹ̀ tí ì ṣe ná. Tí state police bá ṣẹlẹ̀ another ogun tún dé torí gbogbo nǹkan Nàìjíríà ló máa mú oh God dání. Á di wípé kí gọ́vnà ibi àti gọ́vnà ibi tán tàn síra wọn náà láì wọ́n á máa kógun jára wọn. State police de kò tún ní ṣe iṣẹ́ tó yẹ kó ṣe wèrè èèyàn tó bá ti tó súnmọ́ tó yẹ pé bíyá girlfriend boyfriend ẹ ṣáà ti mọ bí àwọn OPC ṣe ń gbà yẹn títí tó fi wádìí wípé wọ́n para wọn títí tán stop wọn. Ọlọ́mọ ẹ̀ kí state police kò tún rí bẹ́ẹ̀. Ẹ wo orúkọ tèmi ò yí padà Yèyé Dáràkọ owó ni mò ń jẹ́ kí lórí sí gbogbo rògbòdìyàn yìí má gbàgbé láti bá mi share síta jọ jẹ́ kí àwọn èèyàn rí information yẹn ìwọ má wo tèmi má wo ti anything jọ information yẹn ó ṣe pàtàkì má sì gbàgbé láti bá mi like drop your comment. God bless you. Bye for now.